tí nǹkan bá ṣe olóńgbò nínú ilé yìí nǹkan á ṣe ọ̀pọ̀lọpọ̀ o ẹni bá gbé olóńgbò kúrò nínú ilé mi mọ nǹkan tó lè fi jura o. ológbò ìyá mi Àjàyí jìn mọ́lógbò lẹ́sẹ̀ ó dọ̀wọ́ ẹ̀yìn àwòrò ṣàṣà o ológbò ìyá mi ọlá stofis ti gbé jáde o. oyeye ológbò ìyá mi olójú àgbọn ṣáná ṣaraṣara oníṣẹ́ ayé tí jẹ́ fún tọ̀run gọ̀lọ̀ ló ń lọ gọ̀lọ̀ ló ń bọ̀ sinimá yẹn lélẹ́yìí ológbò ìyá mi ọ̀pá pàpàgídà sọ́gídọ̀ tọ̀tọ̀ èèyàn ayé bínú kan wọn sọ kan sóni ayé bínú yọ̀ wọ́n dayọ̀ sí ìpẹ́ wọn ní kàkà kẹ́kọ̀ọ́ ó má jẹsẹ̀ sí àfi ṣàwádànù sinimá titun ológbò ìyá mi another mystery tún lélẹ́yìí sinimá ńlá tó gbóná girigiri tó da jẹnẹjẹnẹ bọ́lẹ̀ written and produced by Ọlátúnjí Balógun directed and packaged by Adébáyọ̀ Tìjání starring Ọdúnládé Adékọ́lá Kẹ́mi Àfọlábí Péjú Ògúnmọ́lá Yẹmí Ẹlẹ́bùúbọn Dúpẹ́jà Yẹsìnmi Àfisẹ̀niọlá Ìdòwú Adẹ́nẹ́kàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ológo ìyá mi marketed and distributed by Olasco Films Nigeria Limited EU 10-6 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos sinimá titun ológo ìyá mi ọ̀sàrè máa fi àgbàmọ̀láyà jó ògùn ìláyà ẹ̀rọ akẹ́wò kẹ́ gbádùn ẹ̀ ó ti jáde.